tó máa lò tó máa gbé mi dìde tó bá ń sùn bàbá bá mi jí tó bá ń lọ bàbá bá mi pèyé wá níbikíbi tóun kò lè wà nílé ayé Ọlọ́run tètè rán sí mi. Mo bá àwọn olórin tó pọ̀ ṣiṣẹ́ bá wọn ṣe rẹ́kọ̀d. Mo join band Bàbára. Mo máa ń play percussion wọn nínú studio any album. Irọ́ o. Yeah. Roland Olúbùkọ́lá. Yes, ọlọ́mọlá ọgbọ̀n Bàbára gangan. Nígbà tí mo ṣe 10 years on stage gan, ó yà àwọn èèyàn lẹ́nu pé why? Jọ́ ló bẹ̀rẹ̀. Mo wá mọ ọmọ tí mo kọrin ní ẹ̀gàn, wọ́n á mú jáde báyìí pé ọmọ yẹn ti pé 10 years, ọmọ yẹn dẹ̀ ló kọrin o. Wọ́n wá ń wo station mi, sí station ọmọ yẹn. Wọ́n á rí pé ó funny gan. Now, ta ni ká sọ pé jọ̀gá G Melody? Nígbà tí mo wà lẹ́yìn Bàbára, mega máa ń wá sórí stage wa, àwọn máa play, a máa wà wá báyìí pẹ̀lú Dr. Láre Tẹríba náà. Yes. Atóríṣe. Yeah. Ebe Abu Ebe máa ń lo agogo nígbà yẹn àti ìrì. The same Abu Ebe. Yes. Àti ìrì. Babaláyé sìn. Dr. K1 the ultimate. Mayegun. Ẹ̀kan lórí mi wọ́n dẹ̀ pray fún mi ní ọjọ́ yẹn. Mo pé bọ́yẹn ń pray yẹn inú kan lọ́ fi ń pè ṣé wọ́n rántí ìgbà táwọn náà bẹ̀rẹ̀ tí ò sí anybody. Wọ́n yẹn wá pray yẹn wàá sọ pé láti ìgbà tó ti pray yẹn lórí Facebook account mi gan no followers yẹn yàtọ̀ sí bí mo ṣe wà tẹ́lẹ̀. Yes. Ọ̀gá mi kan ló ṣètò ìrábẹ́kúta ń jọ yẹn àtọ́fẹ́ bí 2 or 3 years back. Ọ̀gá yín wo ni? Ọ̀làdìpúpọ̀ ọmọdé bùtú ó ṣe gudugudu méje yàyà mẹ́fà ṣé làdó ọ̀pọ̀ làdó. Ṣẹ́rí téèyàn bá ṣàwọn kankan rí ó lè má dictate ara ẹ̀ ó ní èèyàn kan máa kọ́ kó tó di pé ó get ara ẹ̀. Èèyàn kan máa kọ́ kó tó di pé ó get ara ẹ̀. Èèyàn kan lè wọ́n sọ pé àmọ́ kọ̀ọ̀dé jí inú kò pọ̀ sí i. Ẹ tún káàbọ̀ sí ojú ìwòran wa lónìí. Ọ̀kan pàtàkì lára àwọn olórin tí ó làmìlaka la tún gbà lálejò. Olórin tó jẹ́ pé ìlú Rẹ́mọ ni wọ́n wà ṣùgbọ́n kìkì wọ́n kàn káàkiri àgbáyé. Èmi ò rí ibi tán ti fẹ́ ṣe ìkórè tàbí tí wọ́n ti fẹ́ ṣe patí ní gbogbo Rẹ́mọ títí dèkó tí wọ́n ní polórin. Ọlọ́run ti bá mi ṣe tèmi ọ̀nà ìyanu màá ló fi ṣe bómi ṣe ń wọnú àgbọn kò sẹ́ni tó lè yé divine royalty ló fi ṣe ọ̀rọ̀ mi. Adániwáyé ti dá mi sílé ayé tó mú mi jẹun láàrin ọba tí mo tún sọ̀rọ̀ láàrin ọba tí mo dẹ̀ ń wọṣọ láàrin ọba. Ìpín mi ni mò ń lò. Yes, orúkọ tèmi ni Gbénga Ṣóẹ̀tàn tí gbogbo ayé ń pè ní G Melody. Bí mo ṣe ń bá àánú Ọlọ́run o. Bí mo ṣe rò, bí mo ṣe rí, bí mo ṣe rí, bí mo ṣe lé, bí mo ṣe lé, bí mo ṣe bá àánú Ọlọ́run. Ibo ni G Melody yẹn ti wá? G Melody wá láti ọwọ́ bàbá tó bí mi ní ọmọ. Because dad mi gan ló ń jẹ́ Melody tí mi dé bá ayé. Ṣórin ni dáàdì yín náà ń kọ? Dad mi wọ́n máa ń kọrin, wọ́n dẹ̀ tún play music, wọ́n máa ń play guitar, wọ́n dẹ̀ tún kọrin. Ní Ṣàgámù? Ní Ṣàgámù mi náà. Báwo lẹ̀yin ṣe wá bẹ̀rẹ̀ orin? Báwo lẹ̀ bùn orin ṣe dé sọ́dọ̀ tí? Ẹ̀bùn orin ń bẹ̀rẹ̀ láti ara dad mi yẹn náà. Ṣé ń tẹ̀lé wọn ni? Mo máa ń tẹ̀lé wọn nígbà yẹn. Ọ̀pọ̀ tí tẹ̀lé tí mi máa ń tẹ̀lé wọn yẹn kò dàbí. Mo kàn máa ń lọ lẹ́ẹ̀kọ̀kan. Mo máa ń láì kí ni máa. Irú orin wo ni dáàdì ń kọ? Dáàdì máa ń kọrin church náà ni. Ibẹ̀ lèmi náà ti bẹ̀rẹ̀ àti pé àá bẹ̀rẹ̀ láti pé èmi máa ń lùlù. Èmi máa ń lùlù lẹ́yìn àwọn olórin káàkiri bẹ́yẹn láti bẹ̀ lọ. Mo bá àwọn olórin tó pọ̀ ṣiṣẹ́ bá wọn ṣe record bá wọn ṣe album tó pọ̀ ṣá láti bẹ̀ mo ti join band Bàbára. Yes. Roland. Yeah. Mo join band Bàbára. Mo máa ń play percussion wọn nínú studio any album. Irọ́ o. Yeah. Roland Olúbùkọ́lá. Yes, ọlọ́mọlá ọgbọ̀n Bàbára gangan. Ìgbà tẹ́ ń tẹ̀lé dáàdì yẹn Bàbára náà ṣì wà láyé? Bàbára ṣì wà láyé. But dad mi ti stop music. Okay, àwọn òṣìṣẹ́ orin mọ́. Àwọn fi iṣẹ́ orin yẹn ṣe iṣẹ́ gangan. Okay. Wọ́n ní church bí kí dáa ní produce kan compose orin fáwọn èèyàn. Wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ ní cement ní Lafarge nígbà yẹn. Èmi ti wá bẹ̀rẹ̀ ìbọ̀. Mo ń play fún èèyàn kan náà làwọn Bàbára náà ní kán lọ pè ní wá pé ọmọ yẹn á pàdé ní FTV 8 ní Èkó nínú studio kan. Àwọn ọmọ tó play àwọn olóplay máa ní ọmọ yẹn Ṣàgámù ló ti wá. Báwo Bàbára ṣe ní kán lọ mú mi wá ní. Yes. Now, àwọn olórin wo lẹ ń play fún kó tó di bẹ́ẹ̀ dọ́dọ̀ Bàbára?
àwọn pọ̀ bí ìṣẹ̀bí aláwàyè àwọn kẹ̀ǹgẹ́ náà mo ti bẹ̀rẹ̀ ìró pọ̀ mo tẹ̀lé sọ pé kí lẹ̀ ń play gangan. mo máa ń play omele chord lẹ́yìn wọn gbà ẹ̀. so ìlú lẹ́ ń lù. yes mo máa ń lùlù mo máa ń lu àpàlà láyé máa ń gbé gọ́gọ́ àpàlà máa ń play omele máa ń play chord gbogbo ẹni album bàbára tó jáde gbà ẹ̀ èmi ni mo máa ń mú. bí àwọn wo. bí sacrament. sacrament. yes sacrament. ẹ wá bá mi jó òní lọ́jọ́ ayọ̀ àbọ̀ bẹ́ẹ̀. ẹ play bẹ́ẹ̀. èmi ẹ mọ̀ pé torí pé mi ò kí n má bá wọn ṣe fídíò tó máa ń ṣe yẹn láwọn èèyàn gbọ́ ní láì kí n lọ ṣiṣẹ́ ní studio mú yín kọrin gan studio wọ̀ mú yín kọrin gan olójú ìrìn wọn gbà melody àfi àwọn tó bá ti mọ̀ pé because mo like normal life tá máa ń ṣe kárí mi yẹn ń bà bọ̀ kí èèyàn kọ́ra lọ tiẹ̀ ó ra ṣe àwọn normal life yẹn. so ẹ tẹ̀lé bàbára. mo tẹ̀lé bàbára mo tẹ̀lé láti gbà yẹn lọ bàbára gan tó kú láti ń play láti ní band kì í dẹ́ ṣèmi nìkan àwọn ní band bàbá yẹn bá ní band bẹ́ẹ̀ náà tí bàbára tó kú. so tá bá ní ká sọ ní méjì nsìn G Melody ti jẹ́ professional musician àti tó bí ọdún mélòó. máa sọ pé over 25 years báyìí. bàbára ti kún 21 years. yes. ẹ̀ ń tẹ̀lé bàbára. a dẹ̀ ń play music àti máa ń kọ́ a máa ń bẹ̀rẹ̀ láti àwọn primary school àwọn tí ọmọ bá fẹ́ ṣe graduation bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ kọ́ inú church. okay. but there is a man kan tó fún mi prophet kan pé ọ̀nà ẹ̀ lélẹ̀. àwọn ọ̀gbìn bàbá àdúrà ti ń jẹ́ melody tó máa ń pè melody. G tó bẹ̀rẹ̀ orúkọ Gbénga tèmi yẹn ẹ lọ mú mọ́. G Melody okay orúkọ dádì. bẹ́ẹ̀ orúkọ ẹ̀. náà ìgbà tí bàbára wa kún kọ́ ṣé ìgbà tẹ́ wà lẹ́yìn bàbára yẹn ẹ ní báǹdì tí yín náà. yes mo ní báǹdì. kò dẹ̀ ń para wọn lára. no. náà tí bàbára bá pè yín tẹ ní báǹdì tẹ níṣẹ́ tẹ́yìn náà níṣẹ́ bá lẹ́yìn máa ń ṣe. ó ti ṣẹlẹ̀ dáadáa bẹ́ẹ̀ rí lẹ́ẹ̀kan. okay. nǹkan tá a ṣe ni pé ní ọjọ́ yẹn nínú àwọn ara wa tájọ máa ń kọrin bẹ́ẹ̀ náà la lọ fi anípò lọ bo àṣírí wa bẹ́ẹ̀ because ọ̀dọ̀ bàbára yẹn àtàbà wá sí show yẹn wọ́n máa wọ̀n pé àwa. yes. tí G Melody ò bá wá. every aspect ẹ̀kọ́ tí mo gbé fún bàbára yẹn ó máa ń tìkì gan. yes èmi gan fúnra owó máa ń tìkì gan mo tí mi bá ti wá sí show yẹn wọ́n máa wọ̀n pé àtọ̀rọ̀ yẹn ò wá sẹ́ẹ̀. àwọn tí mo bá ń bẹ̀ wọ́n pọ̀ o bíi efolo méjì ọbẹ̀ razan Ọlọ́run foríjì wọn. bùrátà yẹn gangan ló mú mi débẹ̀. bùrátà ayé lẹ́gẹ́lẹ́gẹ́ tó ń pè mí gan ló mú mi débẹ̀ òun ló máa ń mú mi lọ studio bí kéèyàn kọ́ ni materials mi lọ́mọ yìí o olúwa níbi iṣẹ́ gangan òun ṣe ọmọ bàbára o. bọ̀ bíi pé àwọn náà ní pattern tí wọ́n tó ń kọ ní church kan. ó wá jẹ́ style bàbára. nígbà tí bàbára kú ra ọ̀pọ̀kẹ́ ni wọ́n sọ pé kíá jẹ́ kọ́ mú ní ìṣẹ́wá láti máa jẹ́ kí báńkì yẹn kó máa. ó tọ́dún mélòó tẹ́ fi wà pẹ̀lú bàbára. màá sọ pé mo lò 10 years papọ̀. 10. yes. lẹ́ fi wà pẹ̀lú bàbára. bàbára jẹ́ nǹkan tó jẹ́ pé áńgẹ́lì kan ni nínú ayé o. tí wọ́n bá sọ pé áńgẹ́lì kan nínú ayé nǹkan tó sọ náà ní áńgẹ́lì yẹn pọ̀. jẹ́ pé bí àwa ìbáde sọ pé attack láti ara glory yẹn bí olórin bá pé 200 bàbára jẹ́ ká mọ̀ wípé ẹrù kan ò gbọ́dọ̀ bà yín ọ̀nà tí wọ́n gbé tí wọ́n gbà yẹn ò gbọ́dọ̀ gbé tí yín gbà bẹ̀ ẹ study wọn dáadáa jẹ́rí àwọn nǹkan yẹn ó dáa kéèyàn ní ọ̀gá yes bí èèyàn bá ní ọ̀gá tó bá kọ́ ni àmúkọ́ wọn bẹ̀rẹ̀ bí náà kọ́ bẹ̀rẹ̀ ẹrú nǹkan bẹ́ẹ̀ kò kí ń last kò ní jẹ́ kò sí mentor fún ẹni yẹn kò sí ìgbésẹ̀ tẹ́ni yẹn fẹ́ gbé tó fẹ́ dàbí pé ọ̀gá mi ti ṣe nǹkan báyìí rí ọ̀nà wọn ló gbé gbà gbógun má ti ẹ̀dẹ́ gan báwo ló yẹ fẹ́ borí ogun ogun olóde sí ọ̀gá ẹni gbà yẹn tọ́gá ẹ borí ogun ọ̀nà wọn ló gbé gbà ta ló fẹ́ lọ bá ta ló fẹ́ lọ mọ̀ kò dá kí wọn má ní ọ̀gá kò dá wọn tẹ ẹmu tó fọ́ nìde kẹ́tì ìyá àsọ̀rin kan pé ókè àwa yóò dúpẹ́ kẹ wá dé tẹ̀kọ́ àdìpọ̀ olórin yẹn kọ àwa yóò dúpẹ́ ìwọ náà gbọ́dọ̀ kọ àwa yóò dúpẹ́ lóyún ọ̀nà míì tí ẹlòmíì ò gbọ́dọ̀ jọra wọn. èèyàn yàtọ̀. ó gbọ́dọ̀ yàtọ̀. ọ̀dọ̀ bàbára lẹ ti kọ́ yẹn. olúwayé. Roland Olúbùkọ́lá lọ́mọ́lá bàbára. yes. báwo lẹ wá establish band sí gangan. ṣe kí n máa sọ pé mo lè sọ pé after tí bàbára kú because ọba ọ̀hún pé méjì láàfin ni Yorùbá máa ń sọ after tí bàbára kú ẹ̀yọ̀ pé kí ni solution àánú ọ̀dẹ̀ fẹ́ jẹ́yàn náà
way out gangan la fi bẹ̀rẹ̀ díẹ̀. Nígbà tí mo ṣe 10 years on stage gan ó yà àwọn èèyàn lẹ́nu pé why jọ́ ló bẹ̀rẹ̀ mo wá mọ ọmọ tí mo kọrin nínú ẹ̀gan wọ́n á mú jáde báyìí pé ọmọ yẹn ti pé 10 years ọmọ yẹn dẹ̀ ló kọrin o wọ́n wá ń wo station mi sí station ọmọ yẹn wọ́n á rí pé ó fọ́nì gan. Ta ni ká sọ pé jọ̀gá G Melody? Gbogbo olórin ni ọ̀gá mi o. Gbogbo olórin pátápátá. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé gbogbo olórin ni ọ̀gá mi ni wípé ṣe rí ẹni tí mo pè ní Bàbára yẹn. Bàbára ní pattern tí wọ́n tó ń kọ. Bó nínú pattern Bàbára yẹn nǹkan tó sọ náà jẹ́ pọ̀ gan. Nínú Bàbára yẹn a lè fa òbé jáde nínú ẹ̀. A lè fa barista jáde nínú ẹ̀. Bẹ́ẹ̀ lọ. Nínú the same Bàbára. Nínú Bàbára yẹn. Bí mo sọ pé gbogbo olórin òun ni ọ̀gá mi. Mo tẹ̀lé like bíi Mega 99. Yes. Dr. Adéwálé Àyùbá. Yes. Mr. Johnson. Yes. Mo dẹ̀ tún tẹ̀lé bàbá wa K1 the ultimate Máyégún. Because nǹkan tó sọ̀rọ̀ ní music wọn pọ̀ gan. Yes. Kí lẹ ṣe lẹ́yìn Mega? Mi ì ṣe nǹkan kan lẹ́yìn Mega o. Mo kàn mọ̀ pé bá ti mú wa lẹ́yìn Bàbára Mega máa ń wá sórí stage wa tó máa dúró tó wọn máa wà wá náà. Yes. Mega máa àwa máa play a máa wà wá báyìí pẹ̀lú Dr. Láre Tẹríba náà. Yes. Atóríṣe. Àwa máa play wọn máa dúró wọn máa wò wá báyìí pé àwọn ọmọ burúkú yẹn lélẹ̀ àwọn ọmọ Bàbára yẹn because in terms of percussion kò tí ì sí ní ìtìrí nígbà yẹn tí mo sọ. Tó lè bí ti Bàbára. Wọ́n kò tì mí o. Yes. Roland olùbọ̀lá làwọn ti kú o. Ebe Abu Ebe máa ń lo agogo nígbà yẹn àti ìrí. The same Abu Ebe. Yes. Àti ìrí. Babaláyé sìn. Tí gbogbo wa bá jọ dúró tí squad wọn yẹn bá pé àwọn tí mo ń dárúkọ yẹn wọ́n máa dúró pé ẹ mọ̀ kí wọ́n máa fi nǹkan kan tọrọ pé mọ̀ pé ọ̀la máa padà wá rí báyìí. Kò sẹ́nibọ̀dì tó mọ̀. Now ìrìn àjò yẹn báwo ló ṣe wá rọrùn? Nítorí pé a jáde níbi tó dáa náà ni. Tá a bá jáde níbi tó dáa kò lè rọrùn tààrà bẹ́ẹ̀ náà. Bọ́ nítorí a jáde níbi tó dáa a dẹ̀ wo bọ́n ṣe gbé ìgbésẹ̀. Ok nígbà táwa ní báni Bàbára báwo ni nǹkan tó ń da nǹkan rújù ní owó. Ìgbà táwa dẹ̀ ti kẹ́kọ̀ọ́ látara àwọn tó jẹ́ aṣíwájú kò ní ṣẹlẹ̀. Èèyàn gbọ́dọ̀ jègbó mọ́yán má mú owó ọmọọṣẹ́ ẹ̀ mọ́ tiẹ̀ jẹ́ kí àlà yẹn wà jẹ́ kí space yẹn wà. Tí wọ́n bá ti ja aláàrú lò dáàbì mi jẹ́ kí n mọ̀ pé tó bá ti ja aláàrú lò ògùn aláàrú mọ́ tiẹ̀ definitely wà ọmọ. Ẹ̀rọ bá àwọn tó ń play music yẹn wọ́n le gan. Àjọ le spirit wà lára wa le gan. Spirit yẹn le gan. Gbogbo ẹ̀ àbí ẹ̀yin gospel? Ẹ wo aṣáárín nǹkan náà tó ṣẹlẹ̀ pẹ̀lú nílò ó le gan. A ti máa ń gbàgbé pé kí n tó ráṣọ wọ̀ kí ni mo ṣe kí n tó ráṣọ wọ̀ àbí òkè ọ̀gá mi ń wọṣọ kan ìwọ mọ̀ bóyá ọ̀gá ẹ̀ bóyá fans kan ló mú aṣọ tó gbé sọ́rọ̀ àgá ẹ̀ pé aláyé mo fẹ́ kó lo aago yìí bí aago tó wà lọ́wọ́ mi ní ìsìnyẹn kan sẹ́ta mi ẹ̀kọ́ tó fún àbọ̀bọ̀ gbà mo fún ẹ kí ọkọ̀ wa máa wò lọ́wọ́ mi gan ní àwọn ẹ̀dùn ti lọ́ra aago ó ti lọ́ra báwo ló ṣe ṣe wọ́n á máa torí ẹ̀ wá máa sáré rélùwé kan ló kẹ̀kẹ́ rí pé ó máa sáré kú. Gbogbo olórin lọ̀gá G Melody. Gbogbo olórin ni. Bọ̀tẹ́tẹ̀ lólórin tó pọ̀. Mo tẹ̀lé olórin tó pọ̀. Kí lẹ ṣe lẹ́yìn Àyùbá? Mi ì ṣe anything lẹ́yìn wọn mo kàn máa ń listen báyìí mo máa ń gbọ́ music gan wọ́n dẹ̀ mọ̀ mi. K1 the ultimate ńkọ́? Mi ì ṣe nǹkan kan fún wọn ẹ̀kan lórí mi wọ́n dẹ̀ pray fún mi ní ọjọ́ yẹn bóyá wọ́n fẹ́ play fún ọ̀gá àgbẹ̀kan ni ọ̀kan tó play fún bóyá wọ́n tó wá lọ sọ nǹkan kan fún pé ọmọ kan kíní kan kìí wọn àwa náà wá set báyìí àwọn set wọ́n play pé tán máa ṣe tán àwa náà bẹ̀rẹ̀ ká lè rí owó oúnjẹ jẹ wọ́n wá ṣe nǹkan tó yà mí lẹ́nu ọjọ́ yẹn ni wọ́n yẹn ṣe tán báyìí ọkọ ní olórin ọkọ ìpè mí ní ẹ̀mọ́ àdọ̀bálẹ̀ wọ́n ṣáà pray mọ̀ pé bọ́yẹn ń pray yẹn inú kan wọ́n fi ń pè ṣé wọ́n rántí ìgbà táwọn náà bẹ̀rẹ̀ tí ò sí anybody wọ́n yẹn wá pray yẹn wọ́n sọ pé láti ìgbà tó ti pray yẹn lórí Facebook account mi gan no followers yẹn yàtọ̀ sí bí mo ṣe wà tẹ́lẹ̀. Yes. Nígbà tí tani ti pray. Tí mi Máyégún. Ọdún ìyẹn ti tó bí ọdún. Bí ọ̀gá mi kan ló ṣètò yẹn lábẹ́kúta ń jọ yẹn
àbúrò bíi 2 or 3 years back. ọ̀gá yín wo ni. ọ̀nà ìbò Láti Adébùtú. mo ṣì ń bọ̀ lọ́dọ̀ Làdó. now ẹ ṣàbẹ̀rẹ̀ ìbálẹ̀ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. rẹ́kọ̀dù àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe mo pè ní appreciation. Appreciation. Ọlọ́run mi mo dúpẹ́, kò jẹ́ kí n rí dààmú nínú ayé mi, kò jẹ́ kí n rí dààmú nínú iṣẹ́ mi, gbogbo ohun tí mo dáwọ́lé ló ń yọrí sí rere, Elédùmarè ìwọ máa lọ́pẹ́ yẹ. Appreciation. báwo lẹ ṣe pàdé Adébùtú? torí mo rí pé Láti Adébùtú òun fi G Melody ṣe é. ọ̀rọ̀ ńlá nìyẹn o. mo kọrin kan, olóore tó máa lò tó máa gbé mi dìde, tó bá ń sùn bàbá bá mi jí, tó bá ń lọ bàbá bá mi pèyé wá, níbikíbi tóun kò lè wà nílé ayé, Ọlọ́run tètè rán sí mi. Àánú ni mo kọ̀ rí gbà. báwo ló ṣe ṣẹlẹ̀? mi ì lè sọ pé báyìí, mo kàn mọ̀ pé àánú ni bàbá, àánú ni o, kì í ṣoògùn, kì í ṣe nǹkan kan, because ìgboro náà lájọ wà. ẹ lọ pé wá fún mi, mo kàn gbọ́ ó dẹ̀ gbé mi débẹ̀. ìgbà tí G Melody ń bọ̀ Ṣàgámù lẹ́wà. Ṣàgámù yìí mo wà láti ilẹ̀ up till now. kí yẹn dẹ̀ kan. bọ́n bá lówó èmi máa lówó, bọ́n bá kọ́lé èmi máa kọ́lé, tọ́n bá bímọ èmi máa bímọ. èmi ò lè sá lọ fẹ́ni kankan nílẹ̀ yìí o, ibi tọ́n bá gbà lájọ máa gbà ọ́, ibi tọ́n bá lọ lájọ máa lọ. táṣà ti méèkì olórin wà tó lókìkí gan tó jẹ́ bíi tẹ̀síwọ́n bàbá kan ń pè wọ́n ní Ìdòwú Sàlámì. Ìdòwú Sàlámì. ok. wọ́n pe máa kan náà ní ẹni tí mi náà bá ṣiṣẹ́ nígbà yẹn wọ́n máa ń pè ní Ìṣẹ̀gí Aláwàyè, bọ̀kọ́ lọ́run kó bá mi fọ̀run kẹ́wọn. Ìṣẹ̀gí Aláwàyè. wọ́n tún pe máa kan ní Òkìkí. àwọn ti di pásítọ̀. ṣé ní gbogbo àwọn máa yẹn wọ́n mèkì ẹ̀. tábà bá ní ìsinyìí tó bá rí mi, wọ́n máa ń mo pẹ̀lú àwọn èèyàn tí wọ́n máa ń fún ní ìmọ̀ràn tó dẹ̀ máa ń fún mi yẹn, mo máa ń mú lò gan. pé àgbà ojú àgbà tó wọnú, bẹ́ẹ̀ni ó ní ohun tó rí, ó ní nǹkan tó rí o. but every time mo dẹ̀ máa ń rí wọn tí máa ti pàdé wọn, anywhere tí máa pàdé wọn máa ń make sure pé mo ṣe dáadáa sí wọn. bọ̀ mo ń bọ̀ Òkìkí ńgbà tí mo ṣe fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú wọn sọ̀rọ̀ kan. wọ́n ní Ṣàgámù pé eléré kì í gbérí ń bẹ̀. ọ̀nà wo ni G Melody gbé tiẹ̀ gbà? ọpẹ́ ni gbogbo ẹja sí. ọpẹ́ ni because àwọn bàbá yẹn ni wọ́n máa ń sọ nǹkan fún mi nígbà ìjọba pàdé. wọ́n ní ṣọ́ra o, wọ́n gba ìyàwó níyàwó. eléré mi tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ wọ́n máa bá mi pé báwo ni káwọn ṣe báwo la ti fẹ́ bẹ̀rẹ̀ ìgbà ṣàgbèrè o. ẹ bá fẹ́ kọ ní Ṣàgámù ẹ má dẹ́ṣẹ̀ o. áńgẹ́lì tó wà nínú iṣẹ́ o ní Ṣàgámù áńgẹ́lì mímọ́ ni. ṣé tó máa ń sọ àwọn ọ̀rọ̀ yẹn fún mi, mo ẹ̀rù máa ń bà mí. iṣẹ́ àwọn mistake táwọn bàbá yìí ṣe nígbà yẹn. ìyàwó níyàwó tó mọ̀ pé wà níyàwó ilé ẹ̀ tó wà nílé ọkọ má bá sún ọmọ ogun kọ́ lọ́mọ wá. mo tọ́ díẹ̀ ni àwa náà ń fèsì àwọn nǹkan yẹn. àkàkà kan sọ pé ẹ pàdé mi ló tẹ kàn bá kò ní ṣẹlẹ̀ o. mo máa jẹ́ ọ̀rẹ́ sí wọn gan. there's one man kan wọ́n pè ní Alhaji Odula, wọ́n ti kú. ọlọ́pàá ni wọ́n ti kú. wọ́n sọ àwọn àṣírí kan fún mi nígbà yẹn. wọ́n sọ fún mi wípé kí n wo ìyípadà tó dé bá Ṣàgámù, kí n wo láti RSX junction títí dé Coca-Cola junction. wọ́n ní kí n wò pé tí wọ́n bá sọ wípé túlẹ̀ lè padà dé títí yẹn pé gbogbo ìlú máa gì. ìyẹn ni wípé gbogbo nǹkan tí wọ́n fi pè pé èèyàn ò lè jẹ́yàn nínú ìlú wọ́n ti gírèdì ẹ̀mọ́ títí wọ́n ti lẹ́fù ẹ̀. kí n wá wò kí n lọ dúró sórí títí yẹn nísìnyí, òbí làwọn alóṣọ bẹ́ẹ̀ fún mi pé kí n dúró sórí títí yẹn kí n wá wò ṣé mi ní máa rí ìtàbá lọ́kàn tó lọ gẹ́gẹ́rẹ́. mo ní bẹ́ẹ̀ ni ó ní bọ́ọ̀rọ̀ ayé ṣe rí nìyẹn. pé ilẹ̀ tó máa mọ́ lọ́la kò sẹ́ni bọ̀dẹ̀ tó mọ̀. na mo tún èwo ni second record yín? second record tí mo ṣe ní No King As God. ilẹ̀ kọ́nù yẹn. mo kọ máa yá tọ́jú ọmọ tí mo bí, máa yá tọ́jú ọmọ tí mo bí o ṣé Olúwa o tó fún mi lọ́mọ àbíró, Ọlọ́run kẹ́mi o tó fún mi lọ́mọ èyí tó rè pèrègèdè o. ìgbà yẹn ni mo ẹsẹ̀ bímọ. lọ́dún yẹn No King As God. ìyẹn ó dàgbé ohun yìí fẹ́ jo ohun mẹ́gà nu rẹ́kọ̀dù yẹn. ìdí tí mo sọ fún yín pé ọ̀gá mi pọ̀. tí wọ́n sọ pé èèyàn kan lọ̀gá mi, èèyàn kan lọ̀gá mi, ṣé rí téèyàn bá ṣàwọn kankan rí ó lè má dictate ara ẹ̀. ó ní èèyàn kan máa kọ́ kó tó di pé ó get ara ẹ̀. ó ní èèyàn kan máa kọ́
kó tó gbó gẹ̀ tẹ̀lé èèyàn kan lè wọ́n sọ pé àmọ́ kàn déédéé jí inú kò possible o. Ìgbésẹ̀ èèyàn kan ìgbésẹ̀ tí èèyàn kan ti gbé lẹ́nìkan máa wò. èèyàn kan sọ nǹkan lójú mi ó ní kò sẹ́ni tó jẹ́ number 1 number 2 ni gbogbo wa wà láyé bí èèyàn kan bá yes gba tẹ́mi náà wá tó gbọ́ ni pé èèyàn kan lè sọ pé òun lòun perfect tó bá ní wọ́n lo àwọn wájú èèyàn kan ti wà wájú ẹ̀ tó bá tún ní wọ́n wájú èèyàn kan ti wà wájú ẹ̀ ìyẹn ni pé ìgbésẹ̀ èèyàn kan lèèyàn kan máa gbé tó jẹ́ èèyàn ẹ̀kọ́ tí mo ṣe láti tó bíi 5. náà mo ń bọ̀ G Melody kíní kan wà tí mo ṣàkíyèsí nípa yín ó dà pé ẹ̀yin ní anthem tẹ máa ń fún àwọn fan kankan títí kan lù ẹ fún mi ní Tadébùtú. Ọ̀làdìpúpọ̀ ọmọdébùtú ọmọdébùtú ó ṣe gudugudu méje méje yàyà mẹ́fà ṣé làdó ọ̀pọ̀ làdó ṣe rí nǹkan tó ń bring àwọn nǹkan yẹn ni wípé àti jéèyàn láyé èèyàn lèèyàn máa lọ́lọ́run máa lò èèyàn náà lèèyàn ń jẹ ẹ̀jẹ̀ àti mo lè ṣèlú fún yín mo ń pa ìlú yẹn mo mọ̀ tí mo bá dẹ̀ ṣèlú fún yín yẹn ni pé kò sí nǹkan tó fọ́ níbẹ̀ ni pé orúkọ yín náà ni màá lò orúkọ ọmọ yín orúkọ bísíǹsì yín màá dẹ̀ jókòó. Ọlọ́run fi rọ̀ yín lọ́rùn màá dẹ̀ sọ. kí ni ẹ máa fi ń gbowó lọ́wọ́ àwọn èèyàn ni. iṣẹ́ ni èèyàn ṣiṣẹ́ débẹ̀ náà ni àbámi ẹjẹ́ sáré já yín sí bí kí ni ẹ fún mi lówó kẹ wá fún mi lówó kí n wá rí orúkọ yín orúkọ yín yẹn jẹ́jẹ́ fún mi lówó ẹ̀ máa wò pé àti àbí adé kìíní kan tí n kọrin orúkọ yín máa dùn gan bóyá máa dùn yẹn náà lóye máa dùn lórí ìlú. àwọn ìdojúkọ wo lẹ ti bá pàdé níṣẹ́ yìí. ìdojúkọ ó pọ̀ ìdojúkọ tó pọ̀ jù bẹ́ẹ̀ ni pé bí kúlé ò bá pani ìdè ò lè payàn ìdojúkọ yẹn náà lórí àwọn tá a jọ ń kóra wa kiri náà gbogbo ní ìdojúkọ. ṣe tí nǹkan yẹn bá ti wá dé èmi jẹ́ wọn tó jẹ́ pé mo mọ àwọn àgbàlagbà tí máa sáré lọ bá ti lọ bá bàbá báyìí àwọn ló máa sọ nǹkan tí màá ṣe tí má dẹ̀ ti ṣe nǹkan yẹn má kọ̀ rí pé ogun tó ń gbé bọ̀ yẹn ó ti ṣe kí ni ó ti wálẹ̀ ìdojúkọ máa ń pọ̀ gan. irinṣẹ́ yẹn ń kọ́ bá. àìlè jẹun náà ni torí ẹni tó bá ní ẹni tó ní focus lórí nǹkan tó ń ṣe ẹgbẹ́ kò easy but oúnjẹ ni mi ní jẹun bẹ́ẹ̀ wo mo láì bẹ́rẹ̀ àtẹ̀wà gan pé tí n bá jẹ́ láàárọ̀ mọ̀ kó tún di alẹ́ kó tún jẹ mi tí n bá ti mọ̀ yẹn ni pé tí n bá rí 5,000 tí n bá ti lè jẹ́ bẹ́rẹ̀ àtẹ̀wà bẹ́ẹ̀ bíi 500 naira ìyẹn máa gbé mi 5,000 4,000 tó kù àbí 4,500 ó ń lọ nú savings kan. There's a man wọ́n pè é máa ẹni engineer Gani. bọ̀dá Gani onírinṣẹ́ ni wọ́n àwọn máa sọ pé àwọn ọlọ́run ń lò àti pé wọ́n tún ní mi lọ ṣe cooperative báyìí ẹ̀rí cooperative tí mo lọ ṣe yẹn lọ́lọ́run fi ṣàánú mi from there ìyanu ọlọ́run ṣẹlẹ̀. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ìṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. àjọṣepọ̀ olówó àlẹ́yìn àtẹ̀yìn àti wọlé. ṣé ni kò tí ì sí àjọṣepọ̀ bọ̀ láìpẹ́ yìí náà ni ó ṣe pé wọ́n máa ń wá sí show mi àwọn wọn láì fújì gan wọn fi àwa làwa ń kọ jùjú tá à ń kọ gospel tá à ń kọ gbogbo ẹ̀ wọ́n fújì làwọn máa ń gbọ́ but there is a friend tó jẹ́ ọ̀rẹ́ wọn Easy ẹ ló máa ní ọmọ yìí máa ṣe dáadáa fún ẹ ju nǹkan tó kọ lọ ń kówó lé tó ní ẹgbẹ́ wọ́n àti wọ́n wá fẹ́ ṣe àwọn shows kan ní báyìí wọ́n máa ní wọ́n ti ń ta àǹkárá àwọn fans bá débẹ̀ wọ́n ní àǹkárá ẹ̀ wọ́n ní kò sí mélòó níbẹ̀ àwọn àǹkárá o ní ọ̀rẹ́ wọn sọ fún pé òun sọ fún ẹ pàtó wọn padà abíyá mi èmi ò dẹ̀ mọ̀ ọmọdé tó mọ̀ pé wọ́n máa ń wá sí show mi ẹ̀gbọ́n ìbáyìí rẹ̀ máa fún mi iṣẹ́ ní ìbáyìí àwọn máa fọmọ ẹ náà lówó yìí bó fún àwọn alágbájá owó fún tàbí fọmọ ẹ náà lówó lẹ́yìn náà wàá fẹ́ mú onífújì gan ní singbó fẹ́ mú onífújì gan mọ́lẹ̀ pé àwọn máa lọ sábà pé ẹ̀gbọ́n ọ̀yá àjọpọ̀ ọmọ náà la máa rántí náà ilẹ̀ wọlé concert but na my brother. ẹjọ́ kan wà tí Abíọ́dún Àkànní tún ṣèkó mọ́ ẹjọ́ yẹn mo tún rí pé ẹ tún ṣe bí àwọn tó máa ń ṣe àrìnjó style ẹ̀ ń kọrin wọ́n lùlù tẹ̀lé yín. àwọn obìnrin mo sọ pé abita ti bẹ̀rẹ̀ music yẹn gbogbo nìyẹn ẹ mọ̀ pé nígbà yẹn àbáyẹn sọ pé wọ́n máa ń jí wéré wọ́n máa ìwéré ti wà nìyẹn tá a bá ti parí ìkórè nígbà yẹn ń ṣẹlẹ̀ a máa kólù
báyìí tí wọ́n sọ ní pé a máa ṣe set instrument ní àmà ìlú yẹn láwọn máa dùn káàkiri kásítà tí o akú ọdún akú yẹnu èmi ni máa gbá lead èmi gangan ni máa lead lẹ́wọ̀n ní ojú òun tì mí pé lórí ìlú yẹn lórí ẹ̀ńtà tí ojú òkè ń tì mí ẹ lè má bá mi sọ kó tó máa ti màmá ṣe báyìí ṣùgbọ́n báyìí pé microphone lẹ fún mi ìtìjú yẹn máa lọ báyìí máa fèsì nǹkan tí mo fẹ́ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ní ìmọ̀ bọ́lọ̀ ń ṣe nǹkan yẹn. ẹ fún mi tàbí ọdún àkànní. Àbíọ́dún ọmọ Àkànní ẹ má fi ka àpáta wé ko ìrókò ó jura wọn lọ dáadáa ó sọgbọ́n ní ọ̀dọ̀ wọn bíbá kò tí ì sẹ́ni tó dàbí Àbíọ́dún ọmọ Àkànní reason ni wípé kò tí ì sí kéèyàn sòótọ́ ọ̀rọ̀ bàbá ò ní wojú ọmọ tó bá ti sọ tí ó ti sọ tí ó ń lọ sí ìyẹn ni pé ẹ má fi ka wé ko ó yàtọ̀. ẹ fún mi lọ́wọ́ Àkànní yẹn lẹ́ẹ̀kan sí. Àbíọ́dún ọmọ Àkànní ẹ má fi ka àpáta wé ko ìrókò ó jura wọn lọ dáadáa. ìjà wa ra àwọn ọmọ tí ó ti jáde látara G-Melody náà. yes tí máa ní máa ka ọ máa sì máa ka 6. bíi. mo ní there's a guy kan pè ní Ọlá Liberty. Dada wọ́n pọ̀ mí orúkọ stage name wọn yẹn cycle wọ́n pọ̀. ní káwọn olólùfẹ́ yín máa retí láìpẹ́ yìí. nǹkan táwọn ẹ̀yin olólùfẹ́ G-Melody ṣe lẹ́yìn mẹ́ta gan ní ìtẹ̀ tí ṣàbọ̀m kankan. torí mo rí pélé tí. ó ti pẹ́ sí díẹ̀ torí because nǹkan affect kan nǹkan tó fà á nìyẹn bọ̀ à ń bẹ Ọlọ́run tí ó bá jáde ní December yìí a jẹ́ pé June July kọ́lọ́run máa gbẹ̀mí. àmín. Ọlọ́run ló lẹ̀mí. gbogbo kìràkìtà ìdáláyé mo fẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. now G-Melody music nígbà tí bàbá rà wà láyé music ń sìn kí lè rí sáàrin méjèèjì. ó yàtọ̀. kí ló yàtọ̀ bẹ́ẹ̀. nǹkan tí tá à ń kọ́ dé àti nǹkan táwọn bàbá rà ń kọ́ nígbà yẹn ó ti gbára wọn. how. ṣe rí nígbà yẹn àwọn èèyàn tiẹ̀ ṣì ń farabalẹ̀ wọ́n ń gbọ́ bọ́ nísìnyí kò sẹ́ni bọ̀dọ̀ fẹ́ gbọ́ kí ló ń wí mọ́. nǹkan tó bring àwọn wọ́n kọ repertoire wọ́n kọ àwọn orin yẹn òun àwọn kan yẹn because kò sẹ́ni bọ̀dọ̀ fẹ́ jókòó láti compose mọ́. mo wá rí i pé ṣẹlẹ̀ àwọn tó ní composition wọ́n ní orin tiwọn yẹn àwọn ló sì ń resist up títí tó máa fi kú lẹ́yìn ikú wọn gan. ó ṣe wọ́n sọ máa lọ ọmọ wọn gan máa jẹ́ bẹ́ẹ̀ ju kéèyàn lọ ní ògo. ẹ ṣe rí mo fi ìgbà kan mo lọ bá bàbá kan nìbàdàn wọ́n pè ní bàbá láyàdís. ṣe rí àwọn nǹkan tí mo sọ kẹ́lẹ́ mọ̀ pé mò ń gbé àwọn ìgbésẹ̀ láti súnmọ́ àwọn àgbàlagbà tí wọ́n mọ̀ nípa nǹkan yẹn. bàbá yẹn lè sọ àwọn kan fún mi pé ṣé mo kàn fẹ́ kọrin àbí mo kàn fẹ́ ṣé mo fẹ́ kọrin ṣá àbí mo fẹ́ kọrin. mo wá ní kò yé mi sà pé kí wọ́n narètì pé kọrin ṣá àti kọrin. wọ́n ní kọrin ṣá ni pé wàá máa lọ patí wọ́n máa pè é lóde gbọ́gbò ní last wàá kọ́ máa rówó oúnjẹ yẹn náà ni. láyà tí sọ. yes wọ́n wá ní ṣé o fẹ́ kọrin mo ní bàbá mo fẹ́ kọrin wọ́n ní mo fẹ́ kọrin yẹn ni pé tó o bá dé embassy ọmú ẹ á máa sì jẹ oore ọ̀fẹ́ kọrin yẹn. yọ tí mo sọ yẹn wọ́n kọ́ wọ́n rà pé ṣé máa yí ṣé nǹkan kan mi wà lára wọn àbí gbóngbà tí wọ́n wọ́n ní mo ti mú wá lọ mọ́ àbí ọ̀rọ̀ rẹ o ìyẹn ni pé album gan ó lè gba 2-3 years kó tó release album ẹ̀yọ̀ kan but time tó wá máa fi release ẹ̀ bàbá tó ń pè ní King Saheed Òṣùpá ẹ̀ àìkú ò ní gba ọmọ lọ́wọ́ wọn wọn ní kú. àárọ̀ yìí mo yẹ jókòó mo bèèrè àbúrò mi pé máa yìí mo tún wá wo ibi tí mo ti jáde mo ń wo òun King Saheed Òṣùpá àti Olúbùkọ́lá mo wá ń fi méjèèjì mo fi ń gbára wọn báyìí pé ṣé wọ́n ní ìwé Yorùbá kan tó máa lọ ń kà ní àbí wọ́n ní àwọn òòṣà kan lé tó máa ń wò kò yé mi ní tí rí àǹfààní láti dọ́dọ̀ wọn. bọ́ mo máa ibi tí máa jókòó sí mo máa ń wò wọ́n pé bàbá yẹn ní ìgbà kan wọ́n rí àwọn ò lè fúnyàn ní 20,000 ṣe ló ń gbọ́ àwọn pé àrùn ni kò ní nígbà ẹ̀ ṣe ló ń ṣiṣẹ́ kárakára ń gbà ẹ̀ wọ́n tí rí wọn. wọ́n nísìn láti wá ń gbé bẹ́ẹ̀ lówó fẹ́yàn lórí ìyẹn ní pé iṣẹ́ yẹn ti ní àlùbárí. G-Melody Gbénga Ṣóẹ̀tàn ní àlejò tá a ti ń bá sọ̀rọ̀ láti bí ìṣẹ́jú mélòó kan nípa bí wọ́n ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin àwọn tó wá ń kọrin sí ìmọ̀ràn wọn lẹ́ni fún wọn. ìmọ̀ràn tí mo ní fún wọn pé káwọn náà ní focus kọ́ mọ̀ nǹkan tó ń ṣe bó bá ṣọkọ́ lèèyàn sá ní lóòrùn tó bá ti mọ nǹkan tó ń ṣe
ìgbà tí èèyàn bá lọ ń kan lẹ̀kùn lábájá fún mi lówó owó tí wọ́n náà rí kí ló fi ń ṣe bó ló ń rìn sí àwọn nǹkan yẹn we check and balance ṣá. ọ̀dà Gmelody ẹ fáwọn tó ṣẹ̀ ń gbọ́ wa tàbí àwọn tí ò mọ nọ́mbà yín tí wọ́n bá fẹ́ ṣe ẹ́ ní òde wo lẹ̀ lè lọ. Kò sí o. Fẹ́ ṣèṣílé wọ́n fẹ́ ṣe ìyàwó wọ́n fẹ́ ṣòkú àgbà wọ́n fẹ́ ṣí hòtẹ́ẹ̀ ó ní lọ́ńchì nǹkan tẹ́ ṣe lọ́dún kan gan tí mo á ṣe MC Peterfad ló pè mí lọ́dún yẹn. how many years nìyẹn báyìí. ó ti pẹ́ o ó ti pẹ́ o Peterfad ti DSC to the governor now. ṣẹ̀rí báyìí irú àwọn yẹn kan ní kí wọ́n gbàgbé ni wọ́n ní gbàgbé ni o. ọ̀dà Gmelody ẹ fún wa lórin kẹ́ fún wa ní tẹlifóònù nọ́mbà gbogbo ẹni tẹ́ fẹ́ pé Gmelody pátá ó síbi tí wọ́n lè ti kọrin fún yín ìlú Ṣàgámù ló wà but orin wọn káàkiri gbogbo àgbáyé ni ẹ fún wa lórin. Gmelody ò ráyè láti rojọ́ ọmọ ọlọ́mọ bó ṣe máa dáa fún mi òun gangan mò ń bá kiri yes orúkọ mi gangan ni Gbénga Ṣóẹ̀tàn bí mo yẹ sọ lẹ́ẹ̀kan popularly known as Gmelody nọ́mbà mi ni 080 60 44 88 71 080 60 44 88 71. òun ni WhatsApp number yín. Ẹ bá fẹ́ get mi sí ní ẹja pè mí. Gmelody láti ń gbádùn láti bí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn nìyẹn sẹ́yìn náà bá fẹ́ pè wọ́n àwọn kan ń wò wá báyìí wọ́n fẹ́ ṣe birthday shout out ẹ máa ń ṣe yẹn náà. Ìyẹn gan ló jẹ́ owó pẹ̀lú nǹkan tí ò jẹ́ ká bọ̀ tètè mo máa ń make sure pé mo máa ń fún wọn ní composition tiwọn tó máa jẹ́ pé tó máa solid gan. Ìyẹn gan ló pẹ̀lú. ẹ fún mi nílùú làdó tẹ máa ń lò lẹ́ẹ̀kan. Ọládipúpọ̀ ọmọdé bùtú tó ṣe gudugudu méje yàyà mẹ́fà ṣe làdó up làdó ìní ìmọ̀ tó jáde. mo jẹ́rìí. Melody thank you very much sir ẹ ṣé gan. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣọlọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.